ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni yóò gbéra lọ sí South Africa láti lọ ṣe ìpàdé àpérò àwọn adarí ogun G20 àti AU/EU ní Angola. Àwọn agbésùmọ̀mí náà ni wọ́n ti gbẹ̀mí èèyàn mẹ́ta tí wọ́n sì jí àwọn olùjọ́sìn gbé tí ó fi mọ́ ẹni tí ó jẹ́ pásítọ̀ nínú ìjọ wọn lásìkò ìsìn ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ Taraba ìyún Agbookefa náà ni ó ti sún ìlọsínú ẹgbẹ́ òṣèlú APC rẹ̀ síwájú látàrí ìjínigbé eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Kebbi. Láti ilẹ̀ òkèèrè, àwọn ẹgbẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn náà ni wọ́n ti sọ pé ó kéré tán èèyàn 54 tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Palestina náà ni wọ́n ti kú sí ọgbà ẹ̀wọ̀n Israeli láàrin ọdún méjì. Láti ẹ̀ka eré ìdárayá, ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ ní àgbáyé ìyún Carlos Alcaraz náà ni ó ti yọwọ́ kílàńkó rẹ̀ kúrò nínú bí kíkópa nínú ìdíje Davis ìyún tí ó jẹ́ ìdíje àṣekápá lẹ́yìn ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ fi ara pa ní ATP nígbà tí wọ́n ń gba ìdíje ọ̀hún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àkọ́kọ́, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ìrètí wà pé yóò gbéra lọ sí àwọn orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí yóò ṣe àbẹ̀wò sí Johannesburg ti orílẹ̀-èdè South Africa àti Luanda ní orílẹ̀-èdè Angola. Nínú ìfiléde látẹni tí ó jẹ́ agbẹnusọ fún ààrẹ ìyún Báyọ̀ Ọ̀nànúgà náà ni ó sọ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni yóò kọ́kọ́ dúró sí Johannesburg níbi tí yóò ti kópa níbi ìpàdé ogún irú rẹ̀ ti àwọn adarí ogún ní ilẹ̀ káàkiri lélẹ́yìí tí wọ́n sọ pé yóò wáyé tí yóò sì lọ sí Angola fún ìpàdé àpérò ti àjọ AU/EU. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ìpàdé àwọn adarí G20 ọ̀hún náà ni yóò wáyé ní Johannesburg Expo Center lélẹ́yìí tí yóò wáyé láti ọjọ́ àbámẹ́ta èyí tí ṣe ọjọ́ 22 oṣù kọkànlá sí ọjọ́ àìkú tí ṣe ọjọ́ 23 oṣù kọkànlá kó tó di pé yóò wá lọ sí ibi ìpàdé àpérò àjọ AU/EU ìyún ní Luanda láti ọjọ́ 24 oṣù kọkànlá sí ọjọ́ 25 oṣù kọkànlá. Ní báyìí wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n ti gbẹ̀mí ó kéré tán èèyàn 3 tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn gbé nínú àkọlù eléyìí tí wọ́n sì sí ẹ̀ka Christ Apostolic Church ìyún CAC tí ń bẹ ní Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí wọ́n sọ, wọ́n ní àkọlù ọ̀hún lélẹ́yìí tí ó wáyé ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ àná náà ni ó ti dá gbódùn róṣọ sílẹ̀ níbi ó ti jẹ́ pé fọ́nrán fídíò náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbé jáde níbi tí àwọn èèyàn wọn tí wọ́n ti ń jọ́sìn ti iléeṣẹ́ wa Inspiration FM tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n wo fọ́nrán ọ̀hún níbi tí wọ́n ti jí àwọn olùjọ́sìn ọ̀hún gbé lẹ́yìn ìgbà tí wọ́n yin ìbọn káàkiri tí ó sì jẹ́ pé ní agbègbè inú ilé ìjọsìn ọ̀hún iná ni ó di agbègbè ẹkún fún àwọn olùjọsìn. Wọ́n ní àwọn olùjọsìn ọ̀hún lélẹ́yìí tí ó jẹ́ pé ẹni tí ó jẹ́ pásítọ̀ wọn náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó léwájú fún wọn náà ni wọ́n ń gbọ́n ìró ìbọn káàkiri tí ó sì jẹ́ pé àwọn bandit ọ̀hún náà ni a rí tí wọ́n wọ inú ilé ìjọsìn ọ̀hún. Wọ́n ní àwọn tí ó tó 5 tí wọ́n jẹ́ agbébọn ọ̀hún náà ni wọ́n ya bo ilé ìjọsìn ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó àwọn olùjọ́sìn ọ̀hún tí wọ́n sì tún kó àwọn ohun tí ó ń jẹ́ ti àwọn olùjọ́sìn ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ti sọ, wọ́n ní àwọn tí wọ́n ṣe àkọlù ọ̀hún náà ni wọ́n gbẹ̀mí èèyàn 3 nínú àwọn olùjọ́sìn ọ̀hún tí wọ́n sì mú ẹni tí ó jẹ́ pásítọ̀ àti àwọn ọmọ ilé ìjọsìn ọ̀hún tí wọ́n kó wọn lọ. Ní báyìí ẹ jẹ́ kí a lọ sí orí ọ̀rọ̀ ti ìjínigbé tí ó wáyé ní Maga. Ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kebbi náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iye àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kebbi tí ó jẹ́ àwọn ọmọ obìnrin tí wọ́n sì wà ní àkólò àwọn ajínigbé báyìí lẹ́ni tí ó sọ pé 2 nínú àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti rapala jáde. Ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ alábọ́dé ìyún Halima Bende náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Bende náà ni ó ṣàlàyé pé àwọn bandit náà ni wọ́n jí àwọn ọmọbìnrin iléèwé girama ọ̀hún eléyìí tí wọ́n tó 26 yíyún 26 gbé tí ó sì jẹ́ pé àwọn méjì náà ni wọ́n rápálá tí wọ́n jàjàbọ́ tí ó sì kún àwọn 24 nínú àwọn ajínigbé ọ̀hún.
ní báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti pàṣẹ fún igbákejì rẹ̀ èyàn Kashim Shettima kí ó ṣe bẹ́ẹ̀ kí ó lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kebbi lónìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Shettima náà ni yóò máa dárò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kebbi àti àwọn òbí tí ó fi mọ́ àwọn alágbàtọ́ eléyìí tí wọ́n jí àwọn ọmọ wọn gbé ní iléèwé girama tí ó jẹ́ ti àwọn obìnrin eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún nínú ìfiléde láti ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìgbésẹ̀ tí ó gbọgbọ́n sí ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà náà ni ó sọ pé ààrẹ náà ni ó tún ṣe bẹ́ẹ̀ tí ó nawọ́ ìbánikẹ́dùn rẹ̀ sí iléeṣẹ́ ológun fún ìpàdánù àwọn ọmọ ológun tí ó fi mọ́ ọ̀gágun ológun Musa Uba wọ́n ní general Uba náà ni wọ́n fi ìdí rẹ̀ mọ́lẹ̀ wípé àwọn ikọ̀ ẹṣin òkọ́kù Islamic State West African Province ISWAP ìyóhùn tí wọ́n jẹ́ ajínigbé àti agbésùnmọ̀mí náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dènà de ikọ̀ ológun eléyìí tí ọ̀gágun ọ̀hún tó léwájú fún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí rẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn látàrí ìgbẹ̀mí ẹni tí ó jẹ́ ọ̀gágun ọ̀hún àti àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà míì tí wọ́n sì náwó ìbánikẹ́dùn sí àwọn ẹbí wọn àti iléeṣẹ́ ológun. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìbùkún alùgbé àgbà tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún Samuel Ogunlékè iná ní orúkọ mi ẹ má yí kó ń bẹ̀ ìkànnì Lasgidi 90.1 FM à ń tẹ̀síwájú nípa eré ìdárayá wa.